àgbé ọmọ kálẹ̀ o orúkọ màkà jẹ́ Adégolú Fọlọ́runṣọ́ ní Igi Arúwé TV Diary. Ètò àti àṣà wa òun ni àtúmúwá ní ti ènìyàn ni nípa ọ̀rọ̀ epo ṣíṣe àti ẹ̀yìn. Náyà àtijọ́ kẹ̀ udọkọ̀ èyí ẹ ti ṣe epo sẹ́mẹ́hẹ̀tẹ̀ náyà àtijọ́ ní udọkọ̀ ni. Ẹ̀yìn kẹ̀dẹ̀rẹ́ ó dé pé oríṣiríṣi ọ̀nà èyí jẹ̀mú ṣe epo yìí. Mẹ́lẹ̀ fọ́ yéye ṣùgbọ́n mo ní gbajúgbajà ìyá wa mọ́mí wa ìyé ṣe ẹ̀yìn yóò mà nípa ẹ̀yìn gidigidi. Mọ́mí àjọ àbáwá kí ara lé. Orúkọ tèmi ni Akínmúsayọ̀ Yèyé ọmọ wọn. Ètò ẹ̀sìn dédé àmọ́ ìkálẹ̀ dédé ó mọ̀ ẹ̀rẹ́ ti ṣe ẹ̀yìn àmọ́ ọ̀rọ̀ anú lìjà ara náà kó sì dédé hàn ó mọ̀. Bẹ́ẹ̀ a bá ti mú alakọ ẹ̀yìn wá nínú oko. Yẹ bá ti kọ́ nínú oko tán a kò wá ranlí àlá. Yẹ bá ti là tán a gbọ́n. Yẹ bá ti gbà tán a hè. Yẹ bá ti tún hè tán a kó náà dàjẹ́sà. Yẹ bá ti yẹ kó náà dàjẹ́sà a wá fọ́nà pẹ̀sì ó wá dèpo. Yẹmi ṣé ẹ̀yìn kẹ̀kọ̀ pẹ́ẹ́kẹ̀ kí wọn àmà yá tún lè yọ ní iná ẹ̀kẹ́ àpẹ̀yàn yìí. Dédé ara ọ̀pẹ dédé ti dòró ìmọ̀ oríru ẹ̀ oró ẹ̀yìn ẹ̀ oró òkúrọ̀ oró ìyá oró dédé wọn dédé nínú ara dédé àwọn àyè tuntun la igi yẹn tún la dìbàdìbà là yẹn tún mú sulí dédé ọ̀pẹ dédé ti dòró ẹ̀rí jùkú nà nínú dédé oko ọ̀pẹ báyìí. Yèmí ṣé ó ṣe epo yìí kẹ àti ẹ̀yìn inú kan ó ní àyàn náà yèyí ẹ ṣe. Ẹ ṣiṣẹ́ epo yìí mi ṣiṣẹ́ olókun aṣọ̀rọ̀dayọ̀ mẹ́ẹ̀dẹ́ sọ epo méjèèjì ní mẹ́sẹ̀ yín méjì kójú kan. Ó nìrẹ̀ o ènìyàn wa yóò wá ní Igi Arúwé TV Diary ètò àti àṣà nípa ọ̀rọ̀ epo ṣíṣe ó ní àti gbọ̀yìn ni o ní ilẹ̀ kálẹ̀ àti ní àpọ́yì. Mo fẹ́ ẹ̀yìn yìí kẹ̀dẹ̀rẹ́ òun ẹ ṣe jù ní ilẹ̀ kálẹ̀ níbẹ̀ lóòótọ́ àwọn ọmọ wa kàwé gan o ṣùgbọ́n ẹ̀yìn yìí ṣíṣe yìí òun ní àyàn ní ààyè àti ká ṣe yójú ni. Ní àkókò yèmí mo wá fẹ́ jẹ́ àwọn tó dárúkọ ńlá náà kejì yìí. Èmi Akínmúsayọ̀ Abọ́sẹ̀dé Yèyé ọmọ wọn. Mo dúpẹ́ ò náwó àyèrò wa náà ní ojú ẹ̀mú rò wá ẹ̀kẹ́ ní fọ́ ò ètò àti àṣà wa òun ni àtúgbé wá ní ti èní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí akajẹ́ Adégolú Fọlọ́runṣọ́ ní Igi Arúwé TV Diary. À ṣe gan-an o.